Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Àánú Ọlọ́run àtìlẹ́yìn rẹ̀ Ọlọ́run jẹ́ kí ó máa bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. Òní ni ọjọ́ kìíní oṣù kìíní 2026. Gbogbo ohun tí ẹ lé ní 2025 tí Ọlọ́run ọba àlekè ọlá tí ò ṣe. 2026 làwà ẹ̀ Ọlọ́run ó ṣe fún yín o. Ayọ̀ ó kúnnú ayé yín. Ìdùnnú ó kúnnú ayé yín, àlàáfíà ó kúnnú ayé yín, Ọlọ́run ó ṣínà fún yín, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ yín, gbogbo ń tẹ́ ẹ bá ń dáwọ́ lé báyìí kò ń gé àánú Ọlọ́run ní ó máa ṣe. Bẹ́ẹ̀ bá ń bẹ láyé ọ̀run ò ní wù yín lọ, tẹ́ ẹ bá dòde ọ̀run náà ayé náà ò ní wù yín wá, alibarika la ilaha illallah. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé ẹ mọ̀ pé ayé tá a wà yìí kì í ṣàwa ẹ̀dá ènìyàn yìí ni Ọlọ́run kọ́kọ́ dá síbẹ̀, ìdí tí ogun fi wà láyé nìyẹn. Àwọn àlùjànnú lọ́lọ́run kọ́kọ́ dá sáyé lọ́lọ́run fi ń sọ láwọn àyè kan nínú alukur'an bada bisimilahi rahman rahim tọ́lọ́run bá lọ títí àní wa ma khalaqtul jinna wala insa illa liya'budun lọ́run ní wa ma khalaqtul jinna wala insa illa liya'budun. Èmi Ọlọ́run mi dá àwọn àlùjànnú àtẹ̀yìn èèyàn mi dá yín lásán, mi dá yín àwọn èèyàn àlùjànnú àtẹ̀yìn èèyàn mi dá yín àfikẹ́ wa máa sìn mí. Àwọn kan nínú àwọn àlùjànnú yẹn ń sin Ọlọ́run nítòótọ́, àwọn kan ò sì sin Ọlọ́run tó já pé kèfèrí bí kèfèrí ṣe ń bẹ nínú àwọn ènìyàn, tí ìkà ń bẹ nínú àwọn ènìyàn, tí ọ̀dàlẹ̀ ń bẹ nínú àwọn ènìyàn, tẹ́ni ibú ń bẹ nínú àwọn ènìyàn, bẹ́ẹ̀ náà ní ń bẹ nínú àwọn àlùjànnú. Àwọn yẹn ni wọ́n ń kọ́ lùyàn tí wọ́n á ní rí ulhamar dé afẹ́fẹ́ burúkú ó fẹ́lù Ọlọ́run ní jí kó fẹ́lù wa. Àwọn yẹn ni wọ́n dẹ́rù báyàn nínú ilé. Ẹ sì wo nígbà àkọ́kọ́ ni tọ́lọ́run kọ́kọ́ dá yìí àwọn àlùjànnú lọ́lọ́run kọ́kọ́ dá síbẹ̀. Ẹ sì rántí ọ̀rọ̀ àkọ́kọ́ tó tún bẹ nínú alukur'an nígbà Ọlọ́run pé àwọn màláíkà pé inni ja'ilun fil ardi khalifa tani táwọn màláíkà ní qalu ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qala inni a'lamu ma la ta'lamuna. tọ́lọ́run wa ní ẹgbẹ́nu sọ̀hún èmi ni mo mọ̀ tẹ́ mọ̀. lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run wa 'allama Adama al-asma'a kullaha ثم أرادهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العظيم. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti mọ tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ sọ ẹgbẹ́nu yín dání mo fẹ́ dáhùn àrólé sórí ilẹ̀ alààyè. Àwọn màláíkà ní wọ́n lọ mọ̀ dá wọn o, àwọn òwò àwọn tí wọ́n mọ̀ pààyàn tí wọ́n mọ̀ tàjẹ́ lẹ̀ gbogbo táwọn màláíkà wá sọ níjọ́ yẹn gbogbo ẹ̀ là ń ṣe láyé lónìí. Ọlọ́run sì gbìjà wa, Ọlọ́run fẹ́ràn wa, ẹ̀yin wa lọ́lọ́run wà, ẹ̀yin wa ni Ọlọ́run ọba àlekè ọlá wà. Ọlọ́run fẹ́ràn wa ju gbogbo tó dá lọ. Ọlọ́run fẹ́ràn wa, Ọlọ́run mọ̀ fẹ́ràn wa o. Lẹ́yìn èèyàn Ọlọ́run fẹ́ràn yín. Ó bà mí nínú jẹ́ fún yín, ojú yín tì mí pẹ̀lú iṣẹ́ ẹbú tẹ́ ẹ̀ wá ń dojú tura yín níwájú Ọlọ́run bí kẹ́ ẹ pààyàn máa ṣe ritualist máa fi gbogbo ìgbésí ayé mutí kiri máa fi gbogbo ìgbésí ayé ṣe sìná kiri máa fi gbogbo ìgbésí ayé ṣe ń tọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́. Ojú yín tì mí ṣùgbọ́n lọ́n tí mo bí ó ṣe sọ̀rọ̀ kálukú wa bí àṣà àwọn àgbàlagbà kan wọ́n ní Ọ̀rúnmìlà ọ̀run lọ́mọ ẹni tí ọlá ń gbà bádàlù kìámà Ọlọ́run yanjú kálukú wa. Ayé tá a wà omi gbóná àtomi tútù ti pàdé Ọlọ́run nìkan ní ó yanjú ẹ̀. Bẹ́ẹ̀ bá wà nú ọkọ̀ bó lórí ire ṣe wọkọ̀ lórí kejì náà wọkọ̀. Kódà bẹ́ẹ̀ bá ń sin lọ́ọ̀ nínú mọ́sáàsì tẹ́ ẹ ti dúró tẹ́ ẹ ń ṣe tàgbératul ihram tẹ́ ẹ ń kírun bẹ́ẹ̀ lómi ṣe ní àníyàn tó dáa lẹ́lómi kì í ṣe pé etí aṣọ wa yẹn bó ṣe dọ́gba yẹn kì í ṣe pé bẹ́ẹ̀ làníyàn wa ṣe dọ́gba. Àkílódé tá a fi sẹ́ẹ̀tì ilẹ̀ nínú mọ́sáàsì tá a rí mọ́ tówó jábọ́ lápò èèyàn nínú mọ́sáàsì tán a sì rí mọ́ tẹ́ ẹ wọ bàtà lọ mọ́sáàsì tẹ́ ẹ rí mọ́ ẹlòmíì tó bá lọ mọ́sáàsì ọ̀tọ̀ níbi tí ọlọ́kù fi ẹsẹ̀ kan sí ọ̀tọ̀ níbi tí ó fẹsẹ̀ kejì sí tọ́wọ́ tá bàtà bá ti lè jọra wọn tó fà ìwọ̀n òjì kò ní. Ayé àwọn bàbá wa tán bọ Ṣàngó bọ Bàtálá bọ Ọ̀ṣàlá bọ Ọ̀ṣun bọ wá bẹ̀yìn àwọn bàbá wa tàná tá à ń bú wọn tá à ní wọn ò lẹ́sìn sáyé wọn yàn wá dáa ju tòní lọ. Ẹ sọ fún mi pé ayé ìgbà náà tán bá mú obì iṣu nǹkan tán kó sétí ọ̀nà tán fẹ́ tà wọ́n bá lèlé ni wọ́n ti sòǹkà síbẹ̀ ẹni tó bá dé yóò kó ni ó sì mọ bá tiẹ̀ lọ. Lónìí ìdí ọjà tó bá dúró sí ìwọ tògbé kó ríran wò tògbé wò ẹ wò kálukú ẹ di ẹrù yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pàdé Ọlọ́run ọba
mo rọ̀ yín gbogbo ẹ̀yin èèyàn láyìíká yìí tẹ́ bá wà tẹ́ bá ti ń gbọ́ mi. TMP traditional medicine practitioner Alhaji Adéagbo Kamaldeen Raji lórúkọ mi. Nọ́mbà mi 08037199363 08037199363. Egbògi mẹ́ta ni mo fẹ́ fún ilé ni. Àkọ́kọ́ ẹ lọ wá Allahu Akbar epo ọ̀bọ̀ ẹ lọ rà ẹ máa ń fún ìmú báyìí ẹ sì wá ẹ̀rù àwòlà tó ń pè ní alamọ ẹ gún papọ̀ mọ́ epo ọ̀bọ̀ àtọ̀sẹ Ghana kódà kó sọ sí òyìnbó ẹ gún papọ̀ ẹ kó sínú òkè ẹ máa wẹ̀ gbogbo ìgbà ni ẹ máa wẹ̀ gbogbo ìgbà àwọn ọmọ yín lè wẹ̀ ìdílé yín lè máa wẹ̀ téèyàn bá ń wẹ̀ wò ní tán lọ́wọ́ ẹ̀ aburú ọlọ́run máa gbé jìnnà sí ẹ̀mí òkùnkùn ò ní ráàyè wọnú ayé èèyàn kì í sọsẹ tí ò yẹ kéèyàn má ní nílé ẹ lọ ní nílé pamọ́ kódà tó bá rí i pé ọ̀ ń tajà kínní kan ò ṣe dáadáa o lè hó ọṣẹ yẹn sọ́wọ́ báyìí kó fomi rẹ̀ kó fi wọ́n lẹ̀ẹ́lẹ̀ bó bá ní nǹkan tó fẹ́ ta o lè hó sọ́wọ́ kó fomi rẹ̀ kó fi wọ́n ẹ̀rù òru wọn wá èpo ọ̀bọ̀ yóò ní kó dáadáa ọmọ ọ̀bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ yóò sì láburú jìnnà àkọ́kọ́ nìyẹn ṣé mọ̀ pé nǹkan méjì péré ni èpo ọ̀bọ̀ àti ẹ̀rù alamọ number 1 ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fún yín àṣejẹ ni ẹ lọ ṣe o lọ́sẹ̀ yìí o ẹ lọ wá ẹja aborí tútù tẹ́ ẹ bá ti rí ẹja aborí tútù ẹ mú ẹja yẹn ẹ pa ẹ wá lọ wá èso sáwéré pèpè tútù èso sáwéré pèpè tútù yìí máa taná bíi yẹ́lò báyìí tútù tòòjọ́ ni o ẹ lọ wá ewé ẹ̀yìn olóbe tútù tòòjọ́ ni o ewé eréré kọ̀bá àsìta kọ kọ̀bá àsìta bo kó sàjẹ́ ewé eréré tòòjọ́ ẹ lọ papọ̀ máa tá a jọ sí 16 tàbí 8 ẹ wá fi ṣe ẹja yẹn jẹ ẹ fi epo sí ẹ fi irú sí ẹ má fi magí sí ẹ fi epo sí ẹ fi irú sí ẹ fi iyọ̀ sí ẹ sì gbígbà téèyàn jẹ sí pẹpẹ soup ẹ wá jẹ sínú ẹ kó àwọn ewé yẹn náà jẹ àtàwọn èso rẹ̀ ẹ jẹ tẹ ẹ bá jẹ tán ẹ lọ wá oyin pamọ́ ẹ wá lá oyin ẹ lá oyin sí ẹ lá oyin sí dáadáa ẹ má lá oyin jù o kẹ ẹ má bàa máa yàgbẹ́ ẹ má lá ju síbí 3 àbí síbí 4 lọ ẹ lá ẹ fi oyin adùn oyin ni kẹ ẹ fi gbẹ̀yìn ẹ lágbára Ọlọ́run nǹkan dídùn dídùn adùn ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ lọ́dún yìí alùbáríkọlá alukur'an mo sì tún rọ̀ yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má jẹ́ kó oyin ó tán nínú ilé yín o oyin gan ẹ má jẹ́ kó tán nínú ilé yín kò dáa kí èèyàn ó kọ́lé tàbí nínú ilé èèyàn ká má bá oyin níbẹ̀ nǹkan burúkú gbáà ni káwá délé èèyàn kéèyàn mọ́ ròyìn kò dáa bàbá kan ní òru jẹta kò bá síwọ́ ọṣẹ́ wọn kàn pè mí nípa alájẹ dákun ẹ gbà mí mi dẹ́ gbé kọ́ọ̀lù òru Ọlọ́run kàn fi bàbá yẹn ṣe sábàbí Ọlọ́run lò mí fún bàbá yẹn nígbà ní àtijẹta ni bàbá yẹn ti ń ṣe sùkè wọ́n lọ sọ́spítà wọ́n tíráì rẹ̀ títí kò gbádùn mọ́ ní kí ló ṣẹlẹ̀ wọ́n lé ń ṣe sùkè ní ẹ lọ wá oyin ẹ lọ wá ẹ̀kọ́ ìyàwó ẹ̀ ní ò ní ẹ̀kọ́ ńlé ẹ̀kọ́ táwọn jẹ kù lálẹ́ àná mo ní ẹ mú ẹ̀kọ́ yẹn ẹ máa fi nu oyin ẹ máa jẹ kò sẹ́ni tó lè máa ṣe sùkè tó bá ti ń jẹ ojú ẹsẹ̀ náà lè sùkè yẹn stop ojú ẹsẹ̀ ní stop torí tí sùkè bá pọ̀ jù ó ní hours téèyàn fi lè ṣe sùkè téèyàn ó fi give up Ọlọ́run ní fàbúrò ṣe wá ẹ jẹ́ ká ní oyin nílé sàlámù alẹ́ náà mo tún wá ń bá a lọ fún yín bẹ́ẹ̀ torí ọdún tuntun la wà yìí èmi dá oògùn kan síta oògùn 2 mẹ́ta 4 ni mo ń fún yín mo ti fún yín ní àṣejẹ tó confam sáwéré pèpè ewé eréré tútù ewé ẹ̀yìn olóbe tútù àtàjọsí 16 tàbí 8 ẹ fi irú àti gbogbo nǹkan sí ẹ fi ṣe ẹja aborí jẹ mo ti fún yín ẹlẹ́ẹ̀kejì ẹ lọ wá
ẹ sì lá oyin sí tẹ́ ẹ bá ti jẹ àsèjẹ yẹn tán ẹ̀yin tẹ́ ẹ má béèrè béèrè bó ṣe jẹ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fún yín oògùn diabetes ni ó ti pọ̀jù nígboro báyìí lónìí. ẹ jẹ́ ká sọ ń tà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹlẹ́rìn dòdò yẹn ń kó bá wa o, ẹ ṣọ́ra o. ẹ wò ẹ lọ wọ èsúrú funfun, ẹ bẹ́, ẹ gé kéékèèké, ẹ sìn dùn, ẹ gé kéékèèké, ẹ gé sínú pọ́ọ̀tù kan. ẹ wá lọ wá akọ ìbẹ́pẹ, egbò akọ ìbẹ́pẹ, ẹ sin òun náà ẹ gé kéékèèké, ẹ fomi dùn omi ògì ẹ fi ṣe é. ẹni tó bá ní ìtọ̀ ṣúgà diabetes ẹni kò máa mú. lágbára ọlọ́run ọlọ́run ó tú sílẹ̀ ń bẹ̀. lágbára ọlọ́run ọlọ́run ó tú sílẹ̀ ń bẹ̀. lágbára ọlọ́run ọlọ́run ó tú sílẹ̀ ń bẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ téèyàn bá ní diabetes tó bá rámpà tí ò gbádùn mọ́, tí ò rọrùn sùn, tí ṣúgà rẹ̀ ti háì jù, ẹ wò ó, ẹ lọ wá èèpo ọ̀pọ̀tọ́, èèpo ọ̀pọ̀tọ́ tútù, ẹ gé èèpo ara rẹ̀ ẹ pa, èèpo ogi pín tí wọ́n ṣe bí sandpaper yẹn ẹ pa, ewé àlùbọ́sà eléwé tútù tó tútù gan ẹ gún papọ̀ mọ́ ìyèré, ẹ fi ìyèré kún, ìyèré, èèpo pín, èèpo ọ̀pọ̀tọ́, àlùbọ́sà eléwé tútù, ìyèré, ẹ gún papọ̀, ẹ sọ di powder, ẹ sa sínú ilé kó fi gbẹ, ẹ sa sínú ilé kó máa fi mú ẹ̀kọ. lágbára ọlọ́run gbogbo egbò tó mú tí ò san ní ọ̀sán àánú ọlọ́run ó sì mọ̀ bá yín. lẹ́ẹ̀kan sí ẹ pè mí sórí nọ́mbà mi 08037199363 08037199363. tẹ́ ẹ bá ní ìbéèrè yìí kéyìí tẹ́ ẹ fẹ́ béèrè ọlọ́run ò ní jẹ́ kí àpadà sí bọ́ bá yín, kò ní bá wa náà o. àìsàn burúkú ò ní ṣe wá. ọdún yìí ọdún ìdùnnú ní ọ̀jẹ̀, má rora rẹ pin o, má sì bànújẹ́. salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu.